nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rẹ̀ mí, máa lọ sí ilé hospital. So ìgbà tí máa lọ síbẹ̀, torí pé kò sí èèyàn lọ́dọ̀ mi, wọ́n fún mi ní mò ń gba drip lọ́wọ́. Wọ́n wá wáyé pé bóyá torí bí mo ṣe weak tí mo dẹ̀ ń complain pain pé injection táwọn fẹ́ fún ẹ yìí ó máa jẹ́ kó feel better. Màá ní ọ́nìbọ̀ ó strong díẹ̀. Mo ní kí wọ́n jẹ́ kí àwọn ọmọ ọ̀rẹ́ mi dé cause wọ́n lọ sí TP, à ń ṣe TP lọ́wọ́, so kò sẹ́nibọ̀dì ní ọ̀dọ̀ mi. But kí tó sọ̀rọ̀ yẹn délẹ̀ wọ́n ti pass injection yẹn. Ẹ̀yìn ìgbà yẹn ni mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́, mi ò mọ ibi tí mo wà mọ́. So ìgbà tí mo wá after àwọn ìṣẹ́jú péréte bíi hours, some hours, mo notice pé atẹ́gùn yẹn fẹ́ sí mi, mo lajú sáyé díẹ̀. Màá rí mo feel pain lójú ara mi, mo dẹ̀ taste strange taste lẹ́nu mi. So màá mú tọ́ yẹn, mo tú síbì kan, mo tú pamọ́, mo daṣọ bò. So ìgbà tí mo á fọwọ́ trace ibi tí fóònù mi wà cause mi ò tí mọ ibi tí mo wà, màá pe ọmọ kan wípé kó wá bá mi ní hospital pé mo wà in danger. So bọ́mọ yẹn ṣe wá dé, lẹ́yìn ìgbà tí mo pe tán, mi ò tó mọ nǹkan tí mò ń ṣe mọ́. So ìgbà tọ́mọ yẹn gan dé, ó sọ pé toilet ló ń bá èmi àti dókítà tó ń tọ́jú mi ní ọjọ́ yẹn bó ń ṣe dé. Bọ̀ bí ibi tó ti ń pè mí kiri nínú toilet yẹn náà, mo rántí ó ní àsìkò kan tí mo rántí pé èmi àtẹni yẹn a jọ ń drag nǹkan kó tó di pé wọ́n tì mí lu ìgànná. Bí ìgbà tí òun sì rànràn o ò lè really sọ kíní yẹn ti ń ọpọlọ mi gan ò ṣiṣẹ́ rárá. Mo ṣàmọ̀ pé mò ń struggle àti bá ẹni yẹn fa wàhálà díẹ̀. Bó ṣe wá tì mí lu ìgànná, mi ò mọ nǹkan tó sún ṣẹlẹ̀ mọ́. Mo tún paná pé bíbá yẹn pé wọ́n ń tanná bátìrì, wọ́n ń pa. So ìgbà téèyàn ẹni yẹn wá ń porúkọ mi bọ̀, ó tún wá poríkì mi tí ó mọ̀ mí sí, ó máa lajú díẹ̀. Bọ̀ kí n tó bọ́ta sí ẹni yẹn, dókítà yẹn ti sáré lọ pàdé ẹ̀, ó ní ó sọ pé òun fẹ́ tọ̀, lòun á ní kó ń ràn lọ́wọ́. So ìgbà tí ọmọ yẹn ṣàmú mi kúrò ní toilet, tí ó mú mi padà stay ward lórí bed, tí mo rí pé ni dókítà yẹn ti kúrò lọ́dọ̀ wa, màá nawọ́ itọ́ yẹn sí cause wọn mọ̀ pé mo ti tọ́ yẹn pamọ́. So màá nawọ́ sí mi ò ṣàlè sọ̀rọ̀. Mo ní kó fi mú kó gbóòórùn ẹ̀, mo fọwọ́ sí mú, mo á fọwọ́ síbi tọ́ yẹn. So ọmọ yẹn wá fi mú gbóòórùn ẹ̀, ó ní spam wà ń bẹ̀, kí ló ṣe pé wọ́n ti rape ẹ̀ ní hospital. Mi ò ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó wá lọ ṣí skirt tí mo wọ̀ cause long skirt ni mo wọ̀ lọ́jọ́ yẹn. Ó wá rí traces spam, ó dẹ̀ rí ẹ̀jẹ̀ ní díẹ̀ lára mi. Bọ́ ibi tá a ti ń sọ lọ lẹ́nu yẹn ti ń bọ̀, wọ́n wá ń bí léèrè pé ṣé ó ń sọ nǹkan fún ẹni. Ìyẹn wá ní rárá cause mo ṣọ́ ẹ̀ pé tó bá jẹ́wọ́ lọ́jọ́ yẹn, wọ́n lè pa wá méjèèjì síbẹ̀ cause àwa nìkan la wà níbi wọ́ọ̀dì yẹn. So mo ṣàgbà tán tó wá kúrò tán, mo á ní kọ́mọ yẹn kó ṣàgbé mi kúrò ní hospital, mi ò safe. Nǹkan tí mo tó rántí mọ̀ nìyẹn. Ọmọ yẹn gbé mi délé again, mi ò tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ cause abẹ́rẹ́ yẹn le díẹ̀. So bí ó ṣe wá di ọjọ́ kejì tí mo lajú díẹ̀, mo á pè ìyá kọta close níbi tí mo ti ń ṣe TP mi. Màá ṣàlàyé fún wọn, mo ní bọ̀ ó dàbí àlá, mi mọ̀ bóyá ojú ayé ni àbójú àlá. Mọ́mì yẹn wá ní kí n lo ètè obìnrin kí n fi gba ọ̀rọ̀ lẹ́nu ọkùnrin tí mo mọ̀ pé ònìkan ló wà lọ́dọ̀ mi yẹn. So màá ní bẹ́ẹ̀ ṣe kọ́ mi pé kí n lo ìṣe kò ní dàbí wáyé pé ó ní ìrànú ọmọ. Wọ́n ní kí n má wọ̀rì pé kí n ṣáà lọ ṣe bí àwọn ṣe ní kí n ṣe, pé kí n fi yòókù lẹ̀ fún àwọn. Mo ṣáà lọ, mo débẹ̀ lọ́jọ́ yẹn gan, mi mọ̀ bí màá ṣe bẹ̀rẹ̀ cause èmi wò pé kó má dàbí pé mò ń accuse wọn, ojú tí wọn gan tó ń le. So later làwọn náà wá sọ nǹkan tó jẹ́ pé arábìnrin o, ṣó ní pé àwọn òbí ẹ̀ nílé báyìí kó sọ fún wọn cause ìgbà when I was inside you yesterday, I feel something strong. Kó má jẹ́ pé nǹkan tó ń ṣe spiritual something náà wà ń bẹ̀. Màá bi wọ́n pé kí ni ẹ mean by inside me. Àwọn á ní má worry, má worry, the slip of tongue. Wọ́n wá dìde, wọ́n wá ń jẹ́ kí n lọ bẹ́ẹ̀ mú abẹ́rẹ́ tó máa gbà lónìí wá àti oògùn. Mo ṣe wá dìde tán rìn síwájú díẹ̀, màá pè wọ́n padà. Mo ní mo tẹ̀ fẹ́ rí yín kí ìkejì mi tó dé o cause àwa méjìlá máa ń lọ sí hospital yẹn. Bọ̀ ọjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ kò sí lọ́dọ̀ mi, ó lọ sí school. So mo á ní mo fẹ́ rí yín kí ìkejì mi tó dé o, fẹ́ bá yín ní gbólóhùn. Àmọ́ mo ti gbé fóònù mi sí record ní time tí mo fi pè wọ́n padà, wọn ò mọ̀. So mo á ń bá wọn sọ, bóyá ara fún wọn ni wọn kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀,
mo á yí sẹ́rìn àtàwàdà so wọ́n ṣàsọ̀rọ̀ díẹ̀ pàtó wá sọ díẹ̀ ara mi ò gba kinní yẹn kan sọ ní mo sì máa gba drip lọ́jọ́ yẹn gangan wọ́n ṣàlọ́ wọ́n lọ kó kinní yẹn wá kó pẹ́ lọ́mọ tí mo sọ pé màá dé ó wá dé màá sọ fún wa ní tòótọ́ máa ní kinní tó sọ pé ṣẹlẹ̀ lánàá yẹn ṣẹlẹ̀ so ṣàní kí n calm down pé ká fi kúrò because that way ojú ẹ̀ lè tí ó bá mọ̀ pé àtìmọ́ ó lè pa àwa méjèèjì sí bíbá so wọ́n ṣàṣẹ́ẹ̀tì drip tán láwọn fẹ́ fún mi yẹn àmọ́ torí ọ̀rọ̀ yẹn bó ṣe ń gbóná lára mi kinní yẹn ń gbòdì lọ kódà mi ò gbá débi kankan mo ṣàníkan yọ mo fẹ́ máa lọlé wọ́n ní màá gba abẹ́rẹ́ kan mo ní mi ò gba abẹ́rẹ́ mọ́ ìdí tí ń dùn náà ni mo lè gbá sí tán tó bọ́ ṣe wá fún mi nítàn ni ó máa húkú ẹsẹ̀ mi o bọ̀ abẹ́rẹ́ yẹn gan mi mọ irú iṣẹ́ tó ṣe mo ṣàfàgídí gbà ọmọ yẹn ṣẹ́jú sí mi mo gbà á bá ṣe wá délé mo kàn ṣáà ń sunkún ni so máa pe ìyá tó kọ́ mi lọ́gbọ́n yẹn máa pè wọ́n máa sọ fún ìgbà mọ́mì nǹkan báyìí o ó ṣẹlẹ̀ ń tòótọ́ o ìyá yẹn wá ní kí ló máa wá ṣe báyìí kò tó bá ní kó lọ confront away ó lè pa ẹ́ dànù ẹni tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tí ò séyàn lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ló yẹ ò bá ti kú and ẹ̀yìn ìgbà yẹn kó tó di pé tá a kúrò ní hospital lọ́jọ́ tí mo lọ confam ẹ̀yìn ìgbà yẹn mo weak due to the injection so for good 3 days mi lè dára gbé mi lọ sẹ́ni rẹ̀ mo ṣàwà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ so ọ̀rẹ́ mi tó wá gbé mi kúrò lọ hospital yẹn ló ń tọ́jú mi ní inú ilé bóyá mo fẹ́ dáná ni mo fẹ́ mú mi òun ló máa ṣe gbogbo ẹ̀ so after 3 days ni mo wá pe àǹtí mi lórí fóònù fúnra wọn ganan pè mí wọn wá ní kí ló ṣe tó ń sunkún máa ṣàlàyé fún wọn sọ̀rọ̀ yẹn wá ká wọn lára àǹtí mi ló wá wọn wá ní kí n send nọ́mbà ẹni yẹn pàtí máa send ẹ̀ tó bá sọ ọ̀tọ̀ nìkan tó ń sọ ní orí fóònù ó ń parọ́ so ìgbà tó ṣàyà ọ̀rọ̀ yẹn mi ò mọ ìgbà tó ṣàkúregbè ó bọ́ sí ọwọ́ àwọn alágbára kan ní ìlú yẹn tó ń pè ní àwọn OPC so ìgbà táwọn yẹn wá ní káwọn ìyá wọn máa gbèjà ẹja o wọn wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn kọ́ lọ sí hospital yẹn lọ report so wọn á ní kí n kọ lẹ́tà wá mo kọ lẹ́tà lọ so lẹ́tà tí mo á kọ lọ yẹn làwọn OPC yẹn ìgbà tẹ́lẹ̀ tí wàá rí pé ó ti ń le jù arákùnrin yẹn ó rí i pé kinní ti ń lọ fà wọ́n wá padà lọ rí àwọn OPC yẹn ó jẹ́wọ́ fún bẹ́ẹ̀ ni sá. arákùnrin tó dúró. arákùnrin tó dúró yìí sá. so lálàkọ́kọ́ wọ́n lérí pé báwo ni a máa gbèjà ẹja. so later àwọn OPC yẹn láwọn gbèjà ẹ̀yin. bẹ́ẹ̀ náà làwọn máa gbèjà mi pé rubbish lẹ́nu yẹn ṣe nínú general hospital ó tún wá rìn jẹ́ tìmí tí mo bá gbàbẹ̀ kú ń kọ́ ọlọ́run náà ló dẹ̀ yọ mí tó tọ́ so ìgbà tí wọ́n wá sọ lọ ta lọ sí hospital tí wọ́n ti padà mọ̀ pé ọ̀rọ̀ ti jájá àwọn lójọ́ wá pè kan nínú àwọn OPC yẹn sẹ́yìn ìgbà tá à ń lọ kọ̀ọ̀sì wọn jẹ́wọ́ lójú àwọn ọ̀gá wọn wá pè kan ní wọn sẹ́yìn wọ́n wá jẹ́wọ́ fún un ìyẹn wá ní kò sọ̀rọ̀ lọ́wọ́ òun kí wọ́n pa àwọn tó kù wá ní kí wọ́n nìṣó lọ́dọ̀ ọ̀gá wọn ìgbà kan débẹ̀ wọ́n bí wọ́n fẹ́ jẹ́wọ́ so ọ̀gá wọn wá mú wọn wọlé ìgbà tọ́gà wọn yẹn wá mú wọn wọlé ọ̀gá àwọn OPC. ó mú dókítà yẹn wọlé so ìgbà tó wá mú wọn wọlé dókítà yìí. bẹ́ẹ̀ ni dókítà yìí ìgbà tó wá mú wọn wọlé ló wá jẹ́wọ́ gbogbo bó ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tèmi ti sunmi ọmọ kan tó rí lè ṣẹlẹ̀ bọ̀ ẹnu wọn gangan ni mo ti gbọ́ ọ̀sìgbà tán lọ jẹ́wọ́ fún wọn nílé tán wọ́n padà bọ́ ọ̀tà wọ́n wá ń sọ fún àwọn tó kù bó ṣe ṣe ní báṣubàṣu láìsọ ọmọ orí rìn láìṣàṣẹ́wó so gbogbo ẹ̀ pátápátá ló jẹ́wọ́ fún bàbá yẹn. kí làwọn tó sọ. wọ́n sọ pé lẹ́yìn ìgbà tó ń fún mi ní abẹ́rẹ́ yẹn tán tẹ̀mí sùn lọ tí mi ò mú nǹkan tí mò ń ṣe mọ́ òun á bẹ̀rẹ̀ láti bí ọyàn tèmi ẹ̀yìn ìgbà yẹn òun gbọ́ okó ẹ̀ sé mi lẹ́nu òun á dà sí mi lẹ́nu ẹ̀yìn ìgbà yẹn lòun á ẹ̀ṣọ́ abẹ́ mi lájọṣepọ̀. má sọ. wọ́n ṣe ṣàlàyé nìyẹn sá. má sọ. so létà mi ò mọ nǹkan tó sọ fún wọn àwọn OPC yẹn náà tán sọ pé àwọn máa gbèjà mi tẹ́lẹ̀ wọ́n wá padà bẹ̀ mí pé kí n jọ kí n má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ àwẹ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù kí la fẹ́ kí ọ̀bẹ ti ṣèkan tó máa ṣe bọ́ ṣe pòwe yẹn lọ́jọ́ yẹn nìyẹn so wípé kí n dáríjì kíkọ́ ẹ̀yìn ìgbà tí ọ̀rẹ́ mi fi gbé mi délé yẹn mo lọ sí hospital lọ́rin mo lọ tọ́jú ara mi díẹ̀ owó tí mo dẹ̀ ná pọ̀ àwọn alówó tó ń mí ná ní hospital dókítà yẹn ó máa dá padà fún mi wọ́n ní kí n jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ kí n gba owó tí mo ná padà ní hospital tí mo padà fi lọ ṣe àwọn àyẹ̀wò kan
àbí mi tí lọ́ọ̀yà sọ pé kí n ṣe láti gẹ̀ẹ́tì medical report káwọn tó lè take case yẹn up but medical report tí mo fẹ́ lọ gbà náà yẹn wọ́n kọ̀ láti fi sílẹ̀ bóyá torí kàn ti mọ̀ pé ọmọ ìlú àwọn ni wọ́n ṣe fẹ́ fún mi ní medical report yẹn mi tí mi gbà up till now so later làwọn OPC yẹn náà wá sọ pé kí n jọ nítorí Ọlọ́run kí à ń ṣe Ọlọ́run gbẹ́bẹ̀ mi gba owó tèmi náà padà ní ìlú Ìlọrin hospital ìlú Ìlọrin tí mo ti lọ ṣe àwọn test kan àbó mi kí n gba owó test yẹn padà ní ọwọ́ ẹ̀ kí n fi yá fìfọ́ lọ kí jẹ́ kí ìṣẹ̀dá mi fìyà jẹ so gbogbo ibi tí mo wá ń dé ẹ̀bẹ̀ ni wọ́n ń bẹ̀ mí kò dẹ̀ tẹ́ mi lọ́rùn mo fẹ́ cause ẹni tó ṣe iṣẹ́ yìí kì í ṣalákọ̀ọ́kọ́ ẹ̀ nígbà tí mo bí léèrè bó ṣe ń ṣe tí màá mọ̀ pé ìwà yẹn ti mọ́ lára kò mọ nǹkan tó ń ṣe láì dáa so tó wá ń prove right lérí nǹkan tó ṣe bíbá yẹn pé ẹ̀tọ́ ẹ̀ ni láti ṣe nǹkan tó ṣe yẹn so èmi ò ní ẹni ṣe lórí ẹ̀ débi pé ó tó ń threaten mi ìgbà tí wọ́n ti wá pẹ̀ mí tí wọ́n ti tó ń kálukú ti bẹ̀ mí tí mi ò gbọ́ àwọn kan mo notice pé àwọn boys kan wọ́n ń tẹ̀lé mi ò mọ bóyá ló rán wọn ni Ọlọ́run ló yọ mí tí mo ṣàfi padà sá kúrò ní ìlú ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí mo fi sá wá sí ilé mo ṣe wá sọ pé dandan mi gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ gbà tí àwọn ọlọ́pàá ìlú yẹn gan tí wọ́n rẹ́dí àti tèkì ọ̀rọ̀ yẹn up mo fi wá ní mo gbọ́dọ̀ dé ilẹ̀ wa ń bì báyìí lọ́dọ̀ bàbá mi ní Àgídìgbò kí n wá fi ẹjọ́ sùn wọn kí wọ́n gbèjà mi ta ẹni gbọ́dọ̀ jẹ́ mí gbé. ṣé ẹ tó bọ lájọṣepọ̀ nígbà tó gún lábẹ́rẹ́ tán ẹ gbàgbé pé ní nǹkan lábẹ́ ẹ mọ̀ tí ń lé ẹ̀mí ọmọbìnrin káàkiri wọ́n mọ̀ tí ń tírẹ̀lẹ̀ káàkiri ẹ̀rú mọ̀ tí ń bá àwọn òbí ẹ̀ pé bóyá kó sá kúrò ní skul ní 400 level. Doctor lo condom now àmọ́run tó bẹ́ lára ẹ̀ náà nígbà tó bọ́ ọmọ ìṣèṣekúṣe dọ́tọ̀ ọmọ yóò mọkùnrin rí a 400 level university undergraduate that refused to be promiscuous that kept herself wọ́n dẹ̀ gbé wá sí hospital ẹ̀ ó dẹ̀ defile ogun lábẹ́rẹ́ ó dẹ̀ defile èmi gbogbo mo ti rí kọ́ọ̀lù yín o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mo dúpẹ́ gan ni ẹ ṣeun o láti ọ̀dọ̀ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ní special squad tó monitor kọ́kọ́rọ́ alátẹ kọ́kọ́rọ́ alátẹ and anything like this wọ́n á take it up I'm happy to tell you that they have communicated your state because interstate matter ni wọ́n dẹ̀ ti communicate state ẹ̀ bó bá ṣe báyìí tó lo agídí yẹn tó fi jáde nínú studio lálẹ́ wọ́n bẹ̀ mí later wọ́n kàn later kó wá dọjọ́ ọ̀la pé aláàjì ẹ̀ mọ́ bínú ọ̀rọ̀ yẹn sí yín ni kódà tó nǹkan bá bẹ̀ mí máa bá a jà tó bá lóun ọ̀sẹ̀jọ́ mọ́ èmi ọ̀sẹ̀jọ́ ọlọ́run ṣùgbọ́n tó bá lóun ọ̀sẹ̀jọ́ mọ́ tó o bá jókòó tó o bá a sọ̀rọ̀ èmi náà ò ní ṣẹjọ́ mọ́ ṣùgbọ́n tó o bá jókòó tó o bá a sọ̀rọ̀ tó bá lóun ò ní ṣẹjọ́ mọ́ èmi ò mọ̀ ṣẹjọ́ lọ ni. I tell you. ó wá fún. mo wá ká sọ̀rọ̀ ló jẹ́ kí n wà níbí kì í ṣe pé wọ́n fi tipá mọ́ mi níbi tí mo ti wá àbí wọ́n dì mí ní pàǹpà wọ́n pè mí. ó sì wá. nígbà tí mo dé ibi ìbàyìí ní èní wájú Ọlọ́run àti èní wọ́n sì ń pè mí ní Ìlọrin ìwé kí n yọjú láago 2 wọ́n fún mi ní àpòtúmẹ̀tì láago 10 níbi mo lè sọ nígbà tí mo wá lánàá orí màá wá. gbogbo tó ń sọ yìí o kàn waste time ni. so ìgbà tí mo dé bí. kí ló korúkọ ẹ. Oyèníyì kìíní Mr. Ọláyínká àbí Mr. Káyọ̀dé Mr. Oyèníyì Ọláyínká Káyọ̀dé. Save my time. I still have a lot of cases to attend to. Use this seat and use the microphone, or
you forget about it. You have it. You have the opportunity to pick between the two. Use the seat and the microphone, or kó ṣe tinú ẹ̀. Àyè wà fún méjèèjì. Ẹ sọ̀rọ̀ sókè torí Ọlọ́run. Ẹ kálẹ́. Orúkọ yín sà. Orúkọ mi lóye mi. Oyèníyì Káyọ̀dé Ọláyínká àbí? Kí ló rí lè ṣẹlẹ̀ gan-an? Ìjẹ́rìí ayé, ìjẹ́rìí àlìkíámọ̀, ẹ sọ bó ṣe jẹ́ gan-an. Ìfẹ́ Olúwa jẹ́ èèyàn kan tí mo ti mọ̀ tó ti pẹ́ díẹ̀. Ó ti lé lọ́dún kan tí mo ti mọ̀, tèmi àti sì ti jọ wà papọ̀. Ó jẹ́ ọ̀rẹ́ mi tó sì máa ń wá sọ́dọ̀ mi ní gbogbo ìgbà. Ìyẹn ni àkọ́kọ́. Ó wá ní ẹ̀ẹ̀kan tó lóun fẹ́ wá ó rẹ̀ òun tó sì ti ń pè mí tó tó débi mẹ́ta gan. Tí mo sọ fún pé mi sí ní around. Ó sì wá. Ìgbà tó wá, ó bẹ̀rẹ̀ ìtọ́jú. Mo dẹ̀ ṣàlàyé kó tó di pa fún mi abẹ́rẹ́ kankan. Ó wà nínú ìṣe mi ní pé kí n ṣàlàyé orúkọ abẹ́rẹ́ àti irúfẹ́ abẹ́rẹ́ àti irúṣẹ́ tó ń ṣe àti bí ó ṣe ṣèyàn ní àgọ́ ara tí mo sì ṣàlàyé fún ó tó di wípé mo tọ́jú rẹ̀. Ó lọ ó sì padà dé bá ní pé òun rí pé èèyàn kan bóun lájọṣepọ̀ ó ní ṣe ń ṣeré ni nítorí pé èmi ò mọ tí ó ń sọ ìgbà tó ń sọ pé mo ní don't push word inside my mouth torí ìgbà tí ó wà kì í ṣe ìwọ nìkan ibi tí wọ́n ti tọ́jú ẹ̀ kì í ṣe ibi tó ní kọ́kọ́rọ́ kì í ṣe ibi tó nílẹ̀kùn kì í ṣe ibi tí ènìyàn ò lè wọlé kì í dẹ̀ ṣe pé èmi àti ẹ̀ máa sọ̀rọ̀ bó ṣe lóun gba òun mi sílẹ̀ tó bá jẹ́ pé ẹni tí a fi tipá bá lájọṣepọ̀ ni kò ní ní àǹfààní àti oore ọ̀fẹ́ àti máa sọ̀rọ̀ títí di àṣálẹ̀ èmi àti ẹ̀ sì máa ń sọ̀rọ̀ lórí fóònù gan. Gbà tí ọ̀rọ̀ déédéé tó lọ bá àwọn èèyàn tán wá mo ní mi fẹ́ kí ọ̀rọ̀ èdè yánpanyánrin débi tí mo fa wàhálà lọ́tún àti wàhálà ní òsì tí ká paná rẹ̀ èyí ló fa tí àwọn èèyàn ṣe dìde lóríṣiríṣi. Ó dẹ̀ ní wọ́n ti gbọ́ nípa ká paná ọ̀rọ̀ yìí wọ́n pé mo ní àwọn owó tí mo ti fi ṣe àyẹ̀wò tó ń fi gbà mo ní kì í ṣe nítorí nípa tó bá jẹ́ torí pé kí ẹjọ́ má bàa di wàhálà mo rẹ́dì láti san ìyówó ó dárúkọ ẹ̀ ó ní 250,000 naira gbọ́n làwọn máa gbà ẹsẹ̀kẹsẹ̀ mo ní mi ìníwó tó lè lọ́wọ́ ṣùgbọ́n nítorí kí wàhálà ẹ̀ má bàa pọ̀ ju bí ó ṣe yẹ lọ mo gbà láti sanwó yìí mo dẹ̀ kó 100,000 sílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní 150 tó kù fún mi ní àsìkò díẹ̀ máa san ìtókù èyí tó fa ọ̀rọ̀ pé à ń fúnni lówó àbí à ò fúnni lówó tó fi gbà yọjú nìyẹn èyí tó fa pé bó ṣe wá sọ́dọ̀ mi èmi àti ẹsẹ̀ mara ti pẹ́ wọn ló dúró ẹ̀ ilé òtítọ́ la wà ẹ́ kò sí tí mi lè fi bú rẹ̀ kán gbóògùn wá kán gbé oríṣiríṣi wá ní gbogbo yá mi ìbájọ sọ̀rọ̀ pé èmi àti ẹ̀ fẹ́ra gbogbo ohun tó wà láyé ni mo lè fi búra fún yẹn. ok ìrìn àkọ́kọ́ then síwájú sí nítorí kí ọ̀rọ̀ yìí má bàa di wàhálà àwọn ọlọ́pàá wá tán yọjú lórí ọ̀rọ̀ yìí àwọn OPC yọjú àwọn elder chief in council they talk about this matter wọ́n gbìyànjú láti parí ọ̀rọ̀ yìí ó kọ lẹ́tà wá in fact at initially ó ní pé dádì ó ní àwọn òṣèjọ́ nípa àwọn dẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ yìí ǹjẹ́ wà nílò láti kọ torúgbọ́ ló mú lẹ́tà lọ lẹ́tà tó dẹ̀ mú lọ àwọn ìgbésẹ̀ tán ti gbé yìn wọ́n ti yan kọ́mítì tán sì ti pè wọn gangan náà fún ara rẹ̀ nígbà kó yọjú ní èyí ní tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó yẹ kí n wà ní ibi nínú kọ́mítì ni ìgbà tí mo dé bí mo ṣàlàyé fún wọn mo sì fi lẹ́tà náà hàn wọ́n àtàn ní kí n yọjú ni ṣùgbọ́n wọn ò jẹ́ kí n lọ níṣẹ́ náà mú mi sílẹ̀ mo ní ẹ̀yin lẹ pè mí tẹ̀dẹ̀ ní kí n wá bí mo dẹ̀ wá nítorí pé mo fẹ́ kí àjọ sọ̀rọ̀. Doctor kí ló sọ pé ó ṣe ń gan nígbà tó wá sí hospital. olóore o irú rírà ó jẹ́ níyàn kan tí ó kọ́kọ́ ní nǹkan tí à ń pè ní ọ̀sà ó ní malaria ó ṣe àyẹ̀wò tó ń gẹ́gẹ́ sí ibi. àwọn ní nǹkan tá à ń pè ní ọ̀sà ọlọ́sà ń jọ ọlọ́sà. ọ̀sà kí tó ń pè ní peptic ulcer. irú abẹ́rẹ́ wo lẹ wá fún tó fi sùn náà. kì í ṣe pé abẹ́rẹ́ tó fi sùn ó sọ wípé òun ò rọrùn sùn ó dẹ̀ ń complain severe pain ilé òtítọ́ la wà. torí ẹ̀ lẹ fi fún un ní drip yìí. drip kọ́ ó ń gba abẹ́rẹ́ lọ ni abẹ́rẹ́ tí mo fún un ni wọ́n ń pè ní pain killer that was bent. mo fẹ́ kẹ́ súnmọ́ wájú kẹ́ ẹ lọ. mo súnmọ́ mo dẹ̀ ṣàlàyé. mo ṣe ń gbọ́ sí ni. mo fún ní abẹ́rẹ́ èyí tí wọ́n ń pè ní opioid
that's pent. Ó dẹ̀ tó di pé mo fún mo ṣàlàyé fún ó ṣeé ṣe tó bá gba abẹ́rẹ́ ìtàn kí nǹkan tó ń pè ní hallucination kò ṣẹlẹ̀. Ó dẹ̀ ṣàlàyé fún ó dẹ̀ nìkan tẹ̀síwájú. In fact there were people around her. Doctor ni àbí nurse? I'm a nurse, not a doctor. Irú nurse wo ni school of nursing lẹ lọ ní university lẹ lọ ní àbí ẹ lọ kọ́ tó ń pè ní auxiliary? I went to school of nursing. School of nursing lẹ ti parí? Any OND in nursing àbí ND in nursing? Only RN, only HND I have. Kí lẹ ní ẹni? I have HND in nursing. HND in nursing. Níbo ni ẹ ti parí tẹ̀sí ní HND yẹn? Oyo State College of Education. Oyo State. Oyo State College of Education? Oyo State College of EdTech. Oyo State College of Science and Technology. Eleyele. Oyo State College of EdTech. Oyo State College of Science and Technology. Eleyele. Oyo State College of EdTech. Oyo State College of Science and Technology. Ẹ mú kanu méjèèjì. Oyo State College of Health and Science. Oyo State College of Health and Science. What did you study? I did public health. I had my RN. Public health. Ungan lesi. Public health. Hey, it's a nurse again. I'm a nurse. Public health. Ìgbà wo lẹ jáde lẹ́lẹ́ ẹni? 2017. 2017. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àti ẹni tó lọ sí school of nursing ẹlẹ́yẹlé? Because àwọn tó ń ṣe nurse náà wà ní school of nursing. Àwọn tó ń ṣe public health wọ́n yàtọ̀ sáwọn tó ń lọ sí school of nursing. Ẹ̀dẹ̀lẹ̀ ṣe nurse ní ẹni nurse ní torí pé ẹ ṣe public health ní school of health technology àbí nursing àbí college of education level zone. Any choice you guys sòótọ́ lọ Ọlọ́run ẹ kàn gbàgbé everything kẹ́ẹ̀dẹ̀ sòótọ́ any choice Ọlọ́run kí ni ẹ study kí ni certificate yìí kárí? I did public health nursing. Public health nursing. What a Ṣọrọ. Are you state is Kwara State wọ́n san salary? Wàhálà ti wà. You need to talk to me. Yeah. Oh yeah. You are employed as what? I'm employed as a nurse. But you are not. I am. You are not a proper nurse. What are you telling me? You know you are not. You know you are not. Afẹ́fẹ́ lẹ wà yìí. You see. Impersonation. God. Ọ̀ṣun state government, Kwara state government is salary fún yín. Ẹ ti mọ̀ operation. Ẹ ti nàgà mú sọ̀rọ̀. Ẹ ti jókòó ẹ nàró ẹ fàpò ẹ ti jókòó ẹ fàpò kọ́ ẹ ti nàró ọwọ́ yín ọ̀tá pò mọ́. You shouldn't have done that. Tẹ́ ẹ bá ṣe ń tẹ́ ẹ ṣe yẹn ẹ sì máa jẹ lọ́nbí ẹ wà. Irú yín pọ̀ káàkiri oríṣiríṣi hospital bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń jẹun bẹ́ẹ̀. Ẹ̀rù tí ẹ máa bà wá rò pé private hospital ni wọ́n máa ń wà ní. A mọ̀ pé ilé ìwòsàn ìjọba gan burú ju ẹ ti nàgà mú sọ̀rọ̀. Ṣé ẹ tọ́ bọ́ lájọṣepọ̀ nígbà tó gún lábẹ́rẹ́ tán? Ẹ gbàgbé pé ẹ ní nǹkan lábẹ́. Ẹ mọ̀ tí ń lé ẹ̀mí ọmọbìnrin káàkiri wọ́n mọ̀ tí ń tírẹ̀lẹ̀ káàkiri ẹ̀rú mọ̀ tí ń bá àwọn òbí ẹ̀ pé bóyá kó sá kúrò ní skul ní 400 level.
ọmọ Nàìjíríà mo tún rí nǹkan o. Ọlọ́run aláì bí ẹ bá jẹ́ dókítà gan wẹ́wò sẹ́ẹ̀rì afọ́jú ti rí yín lálẹ́ ìwé ẹ̀sìn dókítà. Why do you call him doctor? nǹkan tí wọ́n máa pèrè àwọn fún gbogbo student ni. He called himself doctor. Doctor, we all know him to be a doctor. Lẹ́yìn investigation ìgbà ká tó lọ tí mo lọ sí hospital lọ submit letter o ní CMD hospital yẹn wá sọ fún mi pé he is not a doctor but he is a nurse. But mi pé doctor làá mọ̀ wọ́n sí mi ò jẹ́ ń change orúkọ yẹn kò sí orúkọ tí mo sọ nínú yẹn. He's not even a nurse. He's not even a nurse. Anyway, you have a free room tonight at Akẹkọọ. From Akẹkọọ, when it is 1 o'clock tomorrow, you take another free ride to Akẹkọọ. So from Akẹkọọ, we know the next place to be. Kò yé mi public health lẹ́sẹ̀ èyí tó yẹ ká ẹ máa wá aṣọ funfun àti brown wọlé ló yẹ ká ẹ ṣe. I got that admission nígbà tí mo parí ní Gbàdé School of Science and I love that job. Wọ́n máa neat, wọ́n máa rí dáadáa, wọ́n tó ṣe wọ́n máa neat gan. Wọlé ni even CMD tó pè ní nọ́ọ̀sì gan ó yẹ ká rí wọn. Ṣé báwo public health officer tó máa wà local government tí wọ́n máa ń tí wọ́n bá fẹ́ pẹ̀rẹ̀ lórí odò tí wọ́n lọ test ẹran sẹ́rin yẹn sáwọn èèyàn ò lè kú o tí wọ́n sẹ́rin yẹn ò lè pààyàn o sẹ́rin ayé yẹn ò lè bàjẹ́ o. You are calling yourself doctor nurse.